òṣì ọmọ rádaràda yìí wọ́n bá mi rí ọmọ àlú mi fín o Olúwo ṣe rí fín o ìwọ onírànú ọmọ òṣì ọmọ sọ̀rọ̀ Olúwo jọ́ sẹ́yìn wọ́n wá jẹ́ bí àwọn ọba second class wọ́n á bèèrè first class Olúwo kó jẹ́ kí orí ẹ̀ ó pé kó má fi Olúwo kàn pé ọba kankan orí ẹ̀ sì burú láì orí rádaràda aláàbí ara ọ̀pọ̀lọ́ àwọn tó ń gún láyà gan-an mo wo wọn bí orí wọn because ẹranko àwọn tó ń dètè ẹranko àwọn tìrẹ̀jẹ̀ àwọn tó nílé gan ẹranko ni wọ́n ìwọ ọmọ òṣì kò lè dùn mí fún ọ bàbá tó bí ẹni tó dẹ̀jẹ̀ ní ọ lára òun rí bàbá ẹ fín ìwọ ọfẹ́ wá fọlúwo ayé ò ní yí ọ láì sọgbọn ní ọ̀pọ̀ ìwọ ọmọ òfò ọmọ rádaràda yìí Portable wèrè olórin ọ̀fọ̀ pípù ayé ò ní yí ọ. ìyá wa yìí ṣé ọ̀rọ̀ Portable lẹ́wọ́ kàkù tó bẹ́ẹ̀ ṣé mọ̀ pé Portable lòun ń gbàgbó lọ́wọ́ ni àwọn aláṣìṣe ló ń tan Portable ológo àná ó wá fẹ́ fi Olúwo ó fẹ́ fi tọ́nú ògo padà níbi táwọn ẹgbẹ́ gbogbo àwọn ẹgbẹ́ ìtọ́jọ tọ́nú gbà yẹn bọ́n ṣe ń ṣe dáadáa tó ń ṣoríire so ìyá wa ó ti kò nídìí bẹ́ẹ̀ ṣe pé ìtẹ́ ẹṣẹ́ yẹn náà àárọ̀ mọ́ ṣẹ́ni tí bàbá ẹ̀ òkun lójú tẹ́ni tí pẹ́rẹ́ǹtì ẹ̀ òkun lójú òun ni pẹ́rẹ́ǹtì onípẹ́rẹ́ǹtì fẹ́ kun lójú kábẹ́lẹ̀ ìtàṣe ká tó wá sọ pé òdìndí ọba Olúwo ò ṣe é wò àtàbá ń sọ ẹlòmíà ní ẹ kìíní kan Olúwo kò ṣe é wò torí kì í ṣe ọba alábùkù kì í ṣe ọba alátìkè kì í ṣe ọba ẹlẹ́tẹ̀ ṣé kò yàtọ̀ sí ọba ká máa pa àtìkè ṣẹ̀rẹ́ pípù yẹn kọ̀ láìkí kẹ́ máa dàyàn láàmú ṣá ó ti yé Olúwo wàláìtàláì ọba gidi ni kódà mò ń sọ̀rọ̀ Olúwo níbì kan fídíò tí mo ṣe fún ọmọ tí mo sọ̀rọ̀ nípa ẹ̀yẹn fídíò tí mo ṣe fún fídíò yẹn lèmi ń ṣe lọ́wọ́ níwájú ta ilé ẹni yẹn lẹ́ni yẹn wá ní ṣọ́mọ Ìwó ni mí ni mo ní mi ń ṣọmọ Ìwó pé but èmi ò láìkí kan máa tàbùkù bá ọba ló wá ní à òun mà láìkí Olúwo ń tiẹ̀ pé Olúwo yẹn mà dà káwọn táwọn jẹ́ ọmọ Ilé-Ifẹ̀ gan báwọn táwọn jẹ́ ọmọ Ilé-Ifẹ̀ gan bá wọn pé ṣé òun mọ̀ pé àìmọye táwọn máa ń jọ ń dráàgì nínú gúrùpù wọn pé bàálù táwọn kò ṣe dáadáa rárá àpò ara ẹ̀ ló ń dù wọ́n dẹ̀ ń pè lólórí ọba aládé pé àpò ara ẹ̀ lásán ló ń dù pé àmọ́ Olúwo ọ̀wọ́n rí ohun tó ń ṣe kódà gan àwọn máa ń lọ sí Ìwó lẹ́ǹkankan máa wò pé in the next 10 years pẹ̀lú development Olúwo ń gbé bá Ìwó yìí in the next 10 years Ìwó máa dàbí small London ni ìyẹn la máa fi mọ̀ pé ọba ju ọba lọ tẹ bá rí tó wà lórí social media tó ń sọ̀rọ̀ ẹ mọ̀ kì í ṣe pé bóyá èèyàn kàn ń halẹ̀ lásán ó mọ ohun tó ń sọ ó dẹ̀ mọ ohun tó ń ṣe. òní jó bàjẹ́ fún Olúwo jàre kò sì ní bàjẹ́ fún gbogbo wa ìyá ẹ má ṣe pé mọ̀ṣẹ́ gbọ́ abiyamọ yìí ṣe pé àmọ́ ìtẹ́ ẹ̀ṣẹ́ ìyá rọ̀ àárọ̀ mọ́ ó ti yé ìjọ tí kàtẹ́yẹ́fẹ̀ ti fi blow fọ́ ìjọ tí kàtẹ́yẹ́fẹ̀ ti fi blow fọ́ Portable lórí ìjọ yẹn lè kò tí mo tó ń ṣe mọ́ ẹ rí pé àtìgbà yẹn náà lógo ẹ ti wọlẹ̀ òun náà ṣàǹfà gidi tó láti lè jẹ́ kógo yẹn jáde padà bó kọrin kò tà mọ́ bó ṣe kó àwọn èèyàn tí ẹ fẹ́ gbọ́ mọ́ oníkálukú ti ń wò pé ṣé téèyàn bá pẹ̀rẹ̀ ẹ̀ ní wèrè olórin gba ó ní òní jájà ó ti jájà already now so ẹjọ́ nítorí tọlọ́run ṣẹ́ gbọ́ ẹ má jẹ́ àṣepè fún mọ́ ìwọ̀nba ẹ̀ tẹ́ ẹ ṣẹ́ fún yẹn náà àrọ̀ mọ́ bàbá rẹ̀ òfìgbà kan ṣàdúrà fún ẹbí òfìgbà kan ṣàdúrà fún ṣé ó ní ẹ̀yin máa wá ẹ̀ tún ṣépè fún ẹjọ́ èpè ilé ti jà tẹ́lẹ̀ kan máa sọ pé èpè yín ló tún padà wá jà ṣẹ́ ti gbọ́ ẹ jẹ́ ká alábìàmọ̀ ìṣépèṣẹ́ gbọ́ àmọ́ ètò ẹ̀ṣẹ́ yẹn àrọ̀ mọ́ Portable you don price market sorry o kàtàyébè ti fi blow fọ́ wèrè lórí kò ní làákàyè mọ́ Olúwo bá mi o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kò ní bàjẹ́ fún yín ọba gidi lolúwo yàtọ̀ sọ́ba tí wo pa kámẹ́rà.